ẹ̀yin olólùfẹ́ mi, mo rò pé gbogbo wa la ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n wa comrade Ọmọyẹlé Sowore. Bóyá ẹ̀yin kan bóyá ẹ̀dẹ̀ tí gbọ́, but fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí gbọ́, ẹ jẹ́ kí n sáré yànnàná ọ̀rọ̀ náà fún yín. A lè tí ì pè ní arrest, but gẹ́gẹ́ bí mo ṣe rí nínú fídíò yẹn and gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ lẹ́nu comrade Ọmọyẹlé Sowore fúnra rẹ̀, ó ní wọ́n kọ lẹ́tà sóhun ni pé kí òun wá, pé àwọn ní question and answer pẹ̀lú òun. Ẹ jẹ́ kí n put ẹ̀ bẹ́ẹ̀, torí tó bá jẹ́ pé ń ṣe ni wọ́n arrest ẹ̀, bóyá wọ́n máa yan àwọn ọlọ́pàá pé bóyá kán lọ bá nílé or anywhere bí tán bá ti bá kí wọ́n arrest ẹ̀. But lórí eléyìí wọ́n invite ẹ̀ wá sí custody wọn ni láti wá dáhùn query tí wọ́n fẹ́ bí, látàrí wípé wọ́n ní ó sọ̀rọ̀ sí àwọn ọlọ́pàá dẹ̀ tó dá dúró kò tún dúró. Ọ̀rọ̀ yẹn ti pé méjì láàrin wọn ní àárín yẹn. Báwo náà ṣe máa dáyàn dúró tí kò ní dúró tó dẹ̀ tó máa tún sọ̀rọ̀ sí ọlọ́pàá? Because according to senior police tó ń ka ẹ̀sùn yẹn sí lẹ́sẹ̀, ó ní on the 9 January 2025, ó ní Ọmọyẹlé Sowore ó rúdù sí àwọn ọlọ́pàá, wọ́n dá dúró kò dúró, ó ní ẹ̀lè láti fi mọ́tò kan ìkan nínú àwọn ọlọ́pàá yẹn lẹ́sẹ̀, ó tún wá wáìn ní glass ẹ̀gbẹ́ ọ̀dọ̀ ẹ̀, ó wá ń bá àwọn ọlọ́pàá yẹn sọ̀rọ̀, ó bẹ̀rẹ̀ sí ní insult wọn. Ṣẹ́ni tí ò bá dúró ṣó lè máa insult èèyàn? Actually èmi ò sí ń bẹ̀ náà. Wọ́n ló tún wá tún sọ̀rọ̀ sí Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin olólùfẹ́ mi, tí ẹ bá gbàgbé, bọ́dà wa tá à ń sọ̀rọ̀ yìí, comrade Ọmọyẹlé Sowore tí à ń sọ̀rọ̀ yìí, ajàjàǹgbara fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni o. Ẹni tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ni o. Ẹnìkan tá a ní tó ń gbéná wojú àwọn gọ́fìmẹ̀ntì tá a sì níná nìyí o, tó ń gbéná wojú wọn, tó yẹ pé tán bá ṣe nǹkan tí kò dáa ó máa jẹ́ kó yé wọn pé nǹkan tẹ́ ṣe yìí ò dáa sẹ́. Ẹ̀yin yúùtù Naija, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ má jẹ́ ká máa wo irú ọ̀rọ̀ báyìí níran. Ẹ má jẹ́ ká máa fojú tẹ́ńbẹ́lẹ́ irú ọ̀rọ̀ kan báyìí. Àsìkò tó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà kán máa dìde sí irú àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó bá ti ń ṣẹlẹ̀ báyìí, especially tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ society, tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ develop Nàìjíríà. Àsìkò tó yẹ ká máa dúró lélẹ́yìí kí gbogbo wa máa jáde tán. Lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí, mo ti rẹ́ni tó ń blame Ọmọyẹlé Sowore pé báwo lòun náà ṣe máa sọ̀rọ̀ sí wọn. Nǹkan tí ọ̀rọ̀ tẹ́ni yìí ń sọ, ó ń tú àṣírí àwọn ọlọ́pàá ni, ó ń tú àṣírí àwọn ọlọ́pàá. Ok, ẹ̀yin olólùfẹ́ mi, tí ẹ bá gbàgbé, sí bí ọ̀gá ọlọ́pàá náà ló pa láṣẹ pé òun ò fẹ́ rí àwọn ọlọ́pàá kankan ní títì mọ́. A ti ẹ̀ gbà pé bóyá ti Ọ̀yọ́ state nàbí tọ̀ṣun state, mo gbọ́ pé láti ojú ọ̀nà Ìbàdàn títí dé Ọ̀yọ́, láti Èkó dé Ìbàdàn dọ́yọ̀, pé kò sí ọlọ́pàá kankan ní ojú ọ̀nà mọ́. Tí irú yẹn bá lè ṣẹlẹ̀ ń bẹ̀, why Lagos state tí ó lè ṣẹlẹ̀? Torí ngbà tí ìkànnà àwọn ọ̀gá ọlọ́pàá yẹn ń ka ẹ̀sùn yẹn sí Ọmọyẹlé Sowore lẹ́sẹ̀, Lagos state ló dárúkọ airport road ló dárúkọ airport road Oṣòdì, tó dárúkọ Oṣòdì, ó dárúkọ airport road. So bóyá Ọmọyẹlé Sowore ó ń bọ̀ láti airport. So kí ni nǹkan tí mo fẹ́ fàyọ òun ni wípé ẹ jẹ́ ká máa dúró ti irú nǹkan báyìí, ẹ jẹ́ ká máa jáde tán. Ẹ má máa jẹ́ ká máa dá àwọn èèyàn tí wọ́n bá ti wà nínú irú victim báyìí, ẹ má máa jẹ́ ká máa dá wọn dá. Ẹ jẹ́ ká máa, in fact, gbogbo maximum support tá a bá ní
ló yẹ ká máa fún irú àwọn èèyàn báyìí. ok ṣé ẹ gbọ́ nǹkan tí former president of Nigeria tó sọ Buhari, ẹ gbọ́ nǹkan tó sọ, ó ní Ọlọ́run nìkan ṣo ló lè tún Nàìjíríà ṣe. ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. In fact ìtò tí ń dáná ọ̀rọ̀ yìí kò ní bàjẹ́ lágbára Èdùmàrè. ẹ bá mi share fídíò yìí, kéde bá mi subscribe sílẹ̀ ilé Global TV fáfàá lẹ́yìn tẹ́ ẹ ti subscribe. ẹ bá mi subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí. mo mú ètò yìí wá fún yín fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ tọ́dẹ̀ jẹ́ olólùfẹ́ mi. mo mọ̀ pé nínú ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà níbí náà ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́, but fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ ẹ jẹ́ ká spread ẹ jẹ́ ká share so káwọn náà lè jàǹfààní ẹ̀. kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé former president Buhari ó ní Ọlọ́run nìkan ṣo òun ló lè tún Nàìjíríà ṣe. ìyẹn pé máa yí mọ̀ pé Ọlọ́run nìkan ṣo ló lè tún Nàìjíríà ṣe. ó dẹ̀ rúlu Nàìjíríà for good 8 years without achieving anything. kò ṣe tí ẹnìkan o, àwọn tó ti ń ṣe bọ̀ lẹ́yìn náà o wọ́n jọ mọ̀ ní pé àwọn ò ní nǹkan kan ṣe fún Nàìjíríà. ẹ ṣàjẹ́ ká lọ síbẹ̀ ká náà lọ bu títí wa. máa yí mọ̀ pé kò sí nǹkan kan tí ọmọ Nàìjíríà fẹ́ benefit nínú ìjọba òun, kò sí nǹkan kan tóun ní ṣe pẹ̀lú Nàìjíríà. ó dẹ̀ rúlu Nàìjíríà fún 8 years. lẹ́yìn tó ti mọ̀ nínú ọkàn ẹ̀ pé Ọlọ́run nìkan ṣo ló lè tún Nàìjíríà ṣe, ó tún fọwọ́ Tinubu sókè. bó tiẹ̀ ti lè jẹ́ pé a rí pé èdè àìyedè fẹ́ wà láàrin wọn, wọn ò fẹ́ gbéjọba yẹn fún Tinubu, wọ́n sáfẹ́ kó sáà máa jẹ́ sáìdì ọ̀dọ̀ wọn. ó tún fọwọ́ Tinubu sókè. ìgbà tó fọwọ́ Tinubu sókè tán ló ṣe wàá mọ̀ wípé Ọlọ́run nìkan ṣo ló lè tún Nàìjíríà ṣe. ẹ má dẹ̀ gbàgbé àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n ti sọ sẹ́yìn, wọ́n ní àwa youth la máa gbára wa lọ́wọ́ àwọn ìjọba amúnisìn bí ẹrú yìí. wọ́n ti sọ o, àkó ọ̀rọ̀ yẹn dànù. Túndé Ìdí Àgbọn náà tún sọ kó tó di pé wọ́n gbẹ̀mí màá yẹn náà, ó ní tí wọ́n bá fẹ́ kí Nàìjíríà dáa, ẹ wo yí ẹ̀ tí màá yẹn ti sọ o, ó ní tó bá fẹ́ kí Nàìjíríà dáa, kí Nàìjíríà ṣètò, kí Nàìjíríà dàbí àwọn ìlú òkèèrè tí gbogbo wa ń sá lọ, táwọn àǹtí wa ń sá lọ, táwọn kù wa ń sá lọ. ó ní wọ́n gbọ́dọ̀ flush gbogbo àwọn olórí tó ń kọ̀ntrólù Nàìjíríà. ẹ wá wọ́n máa yẹn kò wá ń ṣe selfish o, ó ní kó bẹ̀rẹ̀ látòrí òun fún ara òun. Túndé Ìdí Àgbọn ló sọ bẹ́ẹ̀ o. wọ́n dẹ̀ mọ̀wé èèyàn tí màá yẹn jẹ́, mi rò pé màá yẹn mú ọdún yẹn jẹ délẹ̀, wọ́n finish ẹ̀. ẹ ṣe yẹn léjì. bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn náà tún sọ the same thing pé ẹ̀yin youth ẹ dìde, ẹ̀yin youth ẹ wèkí, ọjọ́ ọ̀la yín ó wà táìmì. tá a bá tètè dìde ká gbára wa lọ́wọ́ àwọn ìjọba amúnisìn bí ẹrú yìí, kò sí fúnṣọ̀ fún youth ní ọ̀la o. mo fẹ́ lè sọ wípé 80% ọmọ Nàìjíríà ló ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ìpín nígbà tí bàbá wa Ọbásanjọ́ sọ. ẹ jọ̀ọ́ talẹ̀ tún fẹ́ jẹ́ kó tún wá tún ṣí wa létí inú. now Buhari ló tún sọ, ó ní Ọlọ́run ọba nìkan ṣo ló lè tún Nàìjíríà ṣe, tó fi show wípé gbogbo àwọn tó ń president wa, gbogbo àwọn tó ń gọ́fúnà wa, gbogbo àwọn tó ń sínétọ̀ wa, wọn ò rẹ́dí àti ṣe nǹkan fún Nàìjà, wọn ò rẹ́dí àti gbé Nàìjà dé ilẹ̀ lérí. kádẹ́pìn wọ́n ní wọn níjà pín, kẹ́ẹ̀dẹ̀ tún Nàìjà ṣe, ẹlẹ́ni tún Nàìjíríà ṣe. ṣé ẹ ti rí pé àsìkò tó yẹ kí àwa youth káwé kí lélẹ́yìí. bàbá olóyè Sunday Igboho wọ́n gbìyànjú títí wọn, omi pọ̀jọ̀ ká lọ, CS náà wọn ò tí ì jáwọ́. Comrade Ọmọyẹlé Sowore òun làwọn ọlọ́pàá tó ti fẹ́ arrest yìí.
tán bá fi bẹ́ẹ̀ arrest máa yìí torí kóòtù tó ń lọ lánàá toró ti di àná báyìí kóòtù tó ń lọ lánàá àwọn unconditional bail condition òun ni wọ́n fún un tẹ́ bá gbọ́ unconditional bail condition àwọn condition tó jẹ́ pé wọ́n mọ̀ pé kò ní suitable fún un torí pé kí ni wọ́n ṣàfẹ́ wicked yẹ òun ni condition tó fún bail àwọn ló yẹ kí àwọn ló yẹ faraya ó dàbẹ̀ ni pé wọ́n tún máa lọ sí wọ́n tún máa tó resume lẹ́ni wọ́n máa tó resume lẹ́ni according to the statement nígbà tó ń bá wọn press sọ̀rọ̀ ó ní wọ́n ní kán lọ fi hàn tìmọ́lé o àwọn tó máa sọ pé wọ́n tìmọ́lé statement mo gbọ́ lẹ́nu ẹ̀ fún ara ẹ̀ ló sọ ó ní wọ́n ní kán lọ fi òun sí hòtẹ́ẹ̀lì tó bá di ọ̀la àwọn máa continue Ọláyẹmí nìyẹn ni pé àwọn máa continue àwọn bail condition tí wọ́n fún àwọn bail condition tó mọ̀ pé kò lè wà suitable fún ni wọ́n ní kó lọ wá kíní kan 17 degree whatever wa kó dẹ̀ tó mú international passport ẹ̀ sílẹ̀ kò ṣe Nigerian passport o ó dàbí pé passport yẹn ṣẹ́dá pé British passport ni British passport wọ́n ní kó mú sílẹ̀ àwọn nǹkan tó mọ̀ pé ó máa dùn àwọn nǹkan tó mọ̀ wípé kò ní lè fi máa move anywhere tó bá fẹ́ lọ ẹni máa wòye o invitation tí wọ́n fún yìí o kò sí ní Nàìjíríà o wọ́n invite ẹ̀ wá ní o torí according to bí mo ṣe gbọ́ amount tó dẹ̀ ń ka speech yẹn náà ó ní on the 9 January ni incident yẹn ti ṣẹlẹ̀ ní airport road and today is not 29 or 30 almost be 20 days past meaning pé ó ti out of the Nigeria kó tó di pé ó ṣe padà wá máa yẹn náà sọ ó ní inú òun dùn bí àwọn ṣe yìn fight yẹ tó dẹ̀ ọ̀nà àwọn ó ní torí ẹ̀ lòun ṣe ń fún ní privilege pé kó lọ kọ statement yẹ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà ọwọ́ tó fi ń disgrace àwọn ọlọ́pàá tó fi ń tú àṣírí àwọn ọlọ́pàá ẹ jọ ṣé inú ìlú tá a máa gbé náà títí láéláé náà lélẹ̀ tá a tún máa bímọ sí táwọn ọmọ wa náà tún máa bímọ sí tá a ní freedom of speech ẹjọ ẹ̀yin olùfẹ́ mi ẹjọ kí lè rọ ọkàn tí yín kí ni nǹkan tí Ọmọyẹlé Sowore ṣe tó fi wárántì àwọn nǹkan báyìí ó rá àwọn ọlọ́pàá tó ń hùwà bàjẹ́ wọ́n ló dẹ̀ ń sọ fún wọn pé ìwà tẹ̀ wù ìwà bàjẹ́ ni wọ́n ló yín sọ̀tì àwọn so now Nàìjíríà ti wá débi wípé káwọn ọlọ́pàá máa ṣe nǹkan tó wù wọ́n káwọn ìjọba máa ṣe nǹkan tó wù wọ́n kẹ́nìbọ̀dì máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò ṣé bí nǹkan tó ń ṣe fún wa náà nìyẹn ohun tó jẹ́ kó kó wa láyà jẹ nìyẹn ohun tó ń ṣe ẹ̀yin youth ọ̀pọ̀lọpọ̀ àwọn youth tó ń wò mí báyìí tó ń gbọ́ mi báyìí ọ̀pọ̀lọpọ̀ àwa youth àtẹ̀mí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi náà wà nínú àwọn youth tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ohun tó ń ṣe wá náà ní ìbẹ̀rù wọ́n máa gbẹ̀mí wá o wọ́n máa gbẹ̀mí wá o wọ́n máa gbẹ̀mí wá o ẹ jọ àwọn ìlú tí àwọn sister wa ń sá lọ táwọn ọmọ mi wa ń sá lọ táwọn bọ́dà wa ń sá lọ yẹn ẹ jọ ẹ má misquote mi o tí àwọn ìlú yìí ò bá dáa tí wọn ò bá tún lu wọn ṣe ṣáwa lè sá lọ síbẹ̀ òun náà ló ń jẹ́ kó máa yẹ̀yẹ́ wa ní gbogbo àwọn ìlú tá a bá lọ táwọn máa sọ go and fix your country go and fix your country ṣé wọ́n rí sọ ni wọ́n rí sọ náà ṣé báwa tó yẹ ká fix the country náà lélẹ́yìí èmi àtẹ̀yìn ló yẹ ká fix the country à ń bẹ̀rù à ń sá kó má bàa pa wá kó má bàa tì wá mọ́lé àtúwá rẹ̀ ni tó tún wá tún síwájú ó yẹ ká tẹ̀lé ni ó yẹ ká gbárùkù tì ni and ẹ má gbàgbé nǹkan tó dẹ̀ ṣe ń ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe wọ́n ti ń gbọ́ fèrèfèrè pé another revolution ń bọ̀ tó dẹ̀ máa bútà gidi wọ́n ti ń gbọ́ fèrèfèrè òun ló jẹ́ kí wọ́n máa ṣe nǹkan tó ń ṣe pé káwọn tètè arrest ẹ̀ káwọn tètè kéèjì ẹ̀ káwọn tètè gba gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan bí agbára ẹ̀ ẹ rí i pé wọn ò ní kó lọ mú ṣọtí wá wọn ò ní kó lọ mú ẹnìkan tó bá nílé lẹ́kọ̀ọ́ tó bá nílé ní Àbújá wá passport ẹ̀ ni wọ́n request fún àti kinní kan level 17 àwọn nǹkan tó mọ̀ pé ó máa difficult fún láti provide
wọ́n ṣàfẹ́ fi kéèjì ẹ̀ tó wọ́n ti ń gbọ́ fèrèfèrè pé another revolution ó ń bọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé òun ni ring leader tó bá ṣe sọ pé ó yá náà nìyẹn bọ́ọ̀tù kọ́kọ́ ni mo fẹ́ jẹ́ kí àwọn pípọ̀ ìmọ̀ ni pé kò sígbà tí má kó òṣèré kú o ṣẹ́rí gbogbo àwa yóò ta ṣì ń sá sẹ́yìn yìí náà ó sì máa dé stage kan tó yẹ pé à ní lè sá mọ́ ṣe bọ́pọ̀lọpọ̀ wa a sì ń rọwọ́ mú lọ sẹ́nu àwọn kan ló yẹ pé tọ́ bá ti jó oúnjẹ ẹ̀ẹ̀kan léde wọn ò tún jẹ̀ mímọ́ ó tún dijọ́ kejì àwọn kan ò tiẹ̀ rí jẹ nígbà míì pé throughout èdè nígbà míì ẹlòmíì ò kéré kankan jẹ a tún fi hope ẹ̀ síjọ́ kejì pé kọlọ́mù sáṣe kí àṣírí bò níjọ́ kejì ṣó wá dìgbà tí gbogbo ẹ̀ bá wá di gbangba yé kíta kí àwa youth ká tó dìde ẹ wo àwọn mẹ́sẹ̀gì tá a ti ń gbọ́ sẹ́yìn wọ́n láwa youth yìí náà la lè ṣe é but à ń bẹ̀rù kú ẹ má dẹ̀ tó wá gbàgbé àwọn bàbá wa wọ́n ti kó gbó sí wa lórí wọ́n ti kó ọ̀rọ̀ sí wa lọ́pọlọ ẹ má ṣe gbá ẹ má ṣàwo ẹ má yàjú ságbà ẹ má sọ̀rọ̀ ságbà ẹ má ṣe gbá kan ẹ má ṣàwo kan wọ́n ti gbogbo kíní yẹn kéèjì wa jẹ́ pé a ní lè sọ̀rọ̀ a ní freedom of speech nílùú wa kódà mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ tí fọ́rínà kan bá dé nàìjà lẹ́nìí ara ìdí ọmọ nàìjà ẹ̀yìn fọ́rínà yẹn dẹ̀ ni wọ́n máa wà àwọn ọmọ ìlú relevant ní fálù nílùú wa ṣáwa tá a ní fálù nílùú wa la máa lọ sínú onílù tó máa recognize wa òun náà ló ń jẹ́ kó máa yẹ̀yẹ́ wa ẹ̀yin lólùfẹ́ mi èmi ò mèrò ọkàn tí yín o ẹjọ́ kí lè rọ ọkàn tí yín pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe fún Ọmọyẹlé Sowore ṣé kò yẹ kó jẹ́ pé wàṣíkò báyìí la máa dìde tí ó máa yìí kí gbogbo àwa yúùtù jáde ká sọpọ́ọ̀tì máa yìí kí ni òun náà máa dùn pé òun léèyàn lẹ́yìn àwa ló ń jà fún náà àwa ló ń jà fún tá a bá níwò Ọmọyẹlé Sowore márùn nílẹ̀ Yorùbá tó dá lẹ́nu tó gbóńtọ́ lẹ́nu tó dá lẹ́nu títọ́ dá lẹ́nu wọn bí ìgbín mo mọ̀ pé àwọn ìjọba yìí bóyá wọn á ti tọ́ ọmọ wọn wáṣọ torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ló sì sọ tó ti lọ arrest ẹ̀ kí ló sì sọ tó ti fẹ́ kéjì ẹ̀ báyìí sí nǹkan tó lè fẹ́ torí ẹ̀ kéjì ẹ̀ òun ni mo sọ fún yín yẹn wọ́n ti gbọ́ wípé heavy revolution ó ń bọ̀ pé eléyìí dẹ̀ máa bútà gan wọ́n dẹ̀ mọ̀ pé òun ni ring leader wọ́n fẹ́ kéjì ẹ̀ ọlọ́run ò dẹ̀ nígbà fún wọn ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ fi ọkàn tí yín hàn lábẹ́ comment section èrò ọkàn tèmi lèmi sọ yẹn èmi ò mèrò ọkàn títí yín lórí ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore tí n bá tún gbọ́ any information tí mo tún lè wá fún yín tó lè wúlò fún yín mi ò ní hesitate láti wá pa fún yín ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ní Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán wọ́ yín àbùdí ntolókun àbùdí ntolọ́sà ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ àpò lágbára Èdùmàrè mo tún padà bọ̀ ire o.